asúbìlà ọmọ balógun kò ṣeré wo ìjẹun ọ̀rọ̀ lọ ṣeun ọ̀lì rẹ̀kọ́dù mi ò ṣe wọn ni ulé ọ̀la ọ̀nà ọ̀la èdùmọ̀ràmọ́ kọ́lé ayọ̀ kò mí ké. ulé ayọ̀ èdùmọ̀rẹ́ kọ́lé ayọ̀ kò mí o. mo dé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yìí mo dẹ̀dẹ̀ kàlárò mẹ́rọ̀ jẹ́ ògùn yẹn máa lámọ̀ lọ́la nẹ. orúnà mẹ́gbẹ̀ẹ́ máa dòkì kálábà ti lẹ́mọ̀ má dàmí ẹbí ọ̀pẹ̀lẹ̀ ọmọ lọ́la nẹ. ẹ̀wọ̀n dúkọ́ bíbó ro démi o dàgòdàgò ọmọ lọ́la ọmọ òrólójò bá gbàgbà ìgbóná lójó náà èmi ra. èmi lọ́mọ olúrókò gbọ́nàgbọ́ mo gbádùn ní ìmọ̀ ọ̀gbọ́rọ̀ ẹ̀mọ́ o lẹ́gìdì ọmọ olúlówó ẹ̀wọ̀n orúkọ àbíbó ro débi o àgbàkan là ń gbọ́ lẹ́ta bá dájọ́ kọlẹ̀ àpálárò àfúnni ulé ayọ̀ ọ̀nà ọ̀la ètùmọ̀ràmọ́ kọ́lé ayọ̀ kò ní jáde ulé ayọ̀ ìyàrá yìí ulé ayọ̀ ètùmọ̀rẹ́ kọ́lé ayọ̀ kò mí o. agbẹ́nà kò mú sòrú dé o òun àsùkò lẹ́gbà mo ti gbé dé ara tuntun ni mo tẹ̀ ti gbé dé o àwẹ̀ mo rántí ìjọ ìgẹ́tù àìsílẹ̀ rẹ̀ náà láì kàrẹ́ ni gàtù àmì pẹ̀lẹ́ o fámásì ìsinmi ọlọ́lá ni ọ̀nà ìjẹ́bú ẹ̀mú kí mi yà sí rọra lọ gàtùà òkè ò bá fi kẹ́mi mi rẹ̀lẹ̀ mẹ́gẹ́ ọdún ògùn bá mẹ́ àtẹ́rẹ́ ló kẹ́ kiri jẹ́gẹ́lẹ́ bíi fìlàní amọ́lẹ́dẹ̀ kò yìnbó gàtù àmì pẹ̀lẹ́ ọlọ́lá ni ulé ọ̀la ọ̀nà ọ̀la èdùmọ̀ràmọ́ kọ́lé ayọ̀ kò ní jáde. ulé ayọ̀ èdùmọ̀rẹ́ kọ́lé ayọ̀ kò ní o. torí òpin kéré ká ẹ̀ mọ̀ọ́dẹ̀lú lè ra mi o. òpèrè mi kéré ká ẹ̀ mọ̀ọ́dẹ̀lú lè ra mi o. àkókò social problem pass mi bẹ̀rẹ̀ wọ̀ nílé mi. Káyọ̀dé òjò ọkọ̀ àdùkẹ́gbẹ̀lẹ̀ ọkọ̀ tó yà Babájídé mi yẹ̀rẹ̀ o Babájídé mi máa ní jíjà rẹ̀ sọ̀lúwa ló ṣe mú tọ̀tù àjẹgbẹ́ ayé mi òkàrẹ́ ní bàbá wà náà kùtì mìíràn lé ọ̀nà lé ṣàwọ́mù kí mi yà sí rọra lọ. Gbogbo kúnlẹ̀ adẹ́gbẹ̀rẹ̀ ìdókòrò bálígẹ̀ṣà o Káyọ̀dé o mo rántí kéèké lọ mi yẹrẹ o dàrẹ́tọ̀ Ògolúwa mọ́tò okùn ṣí ayékùsì mi ọ́nire general kọ́ńtàdọ̀ mi ò kàrẹ́ lọ bàbá wù ẹ̀jẹ̀ ọ̀jọ̀ kọ̀tọ̀jọ̀ kò lómìnira bá gbónú. Ṣìfàládé alias Tulu Dandi mi yẹrẹ o kọ́nire ni àṣeyẹ ní màmẹ́gbẹ́jẹ́ ní màá tàbí kò fún bàbá. Ulé ọ̀la ọ̀nà ọ̀la ètùmọ̀ràmọ́ kọ́lé ayọ̀ kò ní jáde. ulé ayọ̀ ulé ayọ̀ ètùmọ̀rẹ́ kọ́lé ayọ̀ kò mí o. ayé gúrì mi o Ṣìfàládé mi bẹ̀rẹ̀ o Tulu Dandi mi òyìnbó ológun ìbò kàrẹ́ lọ bàbá wa kọ́ sí ayé mọ̀rọ̀ tí Ṣìfàjẹ́ wọlé mi ọ̀nìrẹ́ ni. Òyìnbó lẹ́kọ̀ọ́ ìjàre pẹ̀lẹ́ òṣìṣú Ajéwọlé mi. Ọ̀gbàrà kẹsàn-án lùlú olókùn mi yẹ̀rọ òkànnìrè ni. Ṣìfò olókùn mi hàn. Ọ̀gbàrà kẹsàn-án nílé bàbá mi máa bọ́ àlọ́. Ọ̀kàrẹ́ lé bàbá wà náà kọ́ ti jayé o. Àdúrà bros mi ó tọ́ di là. Ayé mi dọ̀dún o lọ́mẹ̀ ọ̀dọ́mọdé agbówó rìn
ẹ̀dùkọ̀ fi bòrò dèrò kọ́mọ. Kulé ọ̀la ọ̀nà ọ̀la ètùmọ̀ràn máa kọ́lé ọ̀la kò mí jáde. Kulé ayọ̀ ṣeré ṣeré ètùmọ̀ràn kọ́lé ayọ̀ kò mí yọ. Ẹ̀dùkọ̀ fi bòrò dèrò kọ́mọ lọ́la nẹ. Àwọn káàdì ni o àkájì ìkàrẹ́ ni bàbá wà náà kó ti mẹ́wàá lé ní. Adéṣòwòlé district manager national bank níbẹ̀rẹ̀ ọlọ́lá ni. Àkúrẹ́ lọ́mọ wà náà kọ́tẹ́ ìjayé ẹ̀dá rẹ̀ o. Àpòbíodé bàbá onílé ọlọ́bàbà mi ni. Mo rántí ṣífù mi o ìbá mi gbóyè o. Ìbá mi gbóyè o. Ọkọ̀ adé ní kájà máa bọ̀ lọ́dọ̀ mi o. Ọ̀dọ̀ fúgbólé bàbá olúbomi ní bá mi gbóyè. Ọ̀bọ̀kún ni bàbá mú jẹsẹ̀ rí jàre wà jẹgbẹ́ yé mi. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Elúkẹ̀rọ̀ nẹ̀rọ òbí bá mi gbóyè. Ìbá mi gbóyè wọ̀jà rẹ̀ òórò máa gbé ọ̀rẹ́ sá imú yìí kẹ̀kún. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Gbogbo yẹ̀pẹ̀ lọ́mẹ̀dọ̀ ìgbọ̀rọ̀ dídúró bá mi gbóyè. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Elúkẹ̀rọ̀ nẹ̀rọ òbí bá mi gbóyè. Ìbá mi gbóyè wọ̀jà rẹ̀ òórò máa gbé ọ̀rẹ́ sá imú yìí kẹ̀kún. Ìjàre ìwé mi lè ké òdì mi ò rà mí o. Adéwùsì mi yìí ní ọlọ́lá nẹ. Mọ̀jọ̀ rọ́jò lọ́lù bá mi o. Pátìlẹ́ o. Òyìnbó onírẹ́kọ̀dù mi ò kọ́ mọ́. Adó èkéde lọ́bọ̀ bá wà náà kọ́tẹ́ jayé. New garage náà lọ́mọdé ta. Kọ́mọdé jẹun. Àwo last born record. Ọmọ kẹyẹ ẹ̀kọ́ gbẹ̀yìn bí. Òyìnbó onírẹ́kọ̀dù náà. Ṣèbí gáréjì títún náà lọ́mọ wà náà kọ́tẹ́ jayé. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Elúkẹ̀rọ̀ ọ̀dọ̀ ewé o ká dé ti lóye. Adé ti lóye wọ̀jà rẹ̀ o. Oró máa gbé ọ̀rẹ́ sá imú yìí kẹ̀kún. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Adé ti lóye o. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ mi. Elúkẹ̀rọ̀ ọ̀dọ̀ ewé o ká dé ti lóye. Adé ti lóye wọ̀jà rẹ̀ o. Oró máa gbé ọ̀rẹ́ sá imú yìí kẹ̀kún. Adé ti lóye jẹ́ okùn bá bọ́mọ́. Àgbàtọ́ lágbọ̀lẹ̀ o kàbá dájọ́ kọ́lẹ̀ alárò àwọn onídébí lóye o. O ṣeun mo dúpẹ́. Ọgbọ́n rẹ̀ o èso ní Adémíjẹ dẹrẹ̀ o kọ́mọdé mẹlóníà. Ọgbọ́n rẹ̀ o kò bẹ́mi yẹ dẹrẹ̀ o kọ́mọdé mẹlóníà. Ìmùmúyẹ númèrò pàgbé èrèkì. Ẹ o bọ́sù ọdún lóye tèmi ò dáàbò. Ṣèbọn dẹ́bi lóye tèmi ò kú bàbá mi. Àkúrú yẹjọ́ adúmọ̀dé ìgbẹ̀rẹ̀ òkú bàbá ọmọ ní. Managing director mi o. Jópa Buddha mi o ọlọ́lá ní. Adóòdè bàbá wà náà kọ́tẹ́ jayé o. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ fẹ́. Ọmọ bòrò kọ́rọ́ o. Orí abẹ́ ọdẹ kó bàbá rẹ̀. Ọkọ̀ olùgbò dùnúgbò. Ẹsẹ̀ lúbọ̀ nílùú yé tí omi. Ìkọ́ wa mi ẹgbẹ́ mi bá mi kọ̀ọ̀dọ̀ fẹ́. Elúkẹ̀rọ̀ ọ̀dọ̀ ewé o ká dé ti lóye. Adé ti
nílò ìwọ̀jà rẹ̀ o oró máa gbé ọ̀rẹ́ṣà ìmú yìí dàkún. ẹ̀gbá wa mi ẹ̀gbá mi ẹ̀gbá mi kọ̀ọ̀lọ̀ fẹ́. adé ti lóye o. ẹ̀gbá wa mi ẹ̀gbá mi ẹ̀gbá mi kọ̀ọ̀lọ̀ fẹ́. ewu ẹ̀rọ bẹ̀rẹ̀ o ká adé ti lóye. adé ti lóye wọ̀jà rẹ̀ o máa gbé ọ̀rẹ́ṣà ìmú yìí dàkún. ọwọ́ èrò Èkìtì kí bá mẹ́kọ́ bá ire. ọwọ́ èrò Èkìtì jẹrẹ mọ lóye tẹ̀mí jàre kí bá mẹ́kọ́ bá Èkìtì. ọwọ́ èrò àjẹsáyé mẹ́mọ̀rẹ́ olùkọ́ ìgbòho kálẹ̀ tọ́lẹ̀ ọ̀bẹ lé iṣẹ́. ọwọ́ èrò kí bá mi kọ́ bá ìkẹ́fẹ́ dọ́nà àdéhùn ìjàre kí bá mi kọ́ bá ìṣeun ọ̀lẹ́. ayẹyẹ ọlọ́run lọ́nà ayé o kí bá mi kọ́ bá ọba ire níye. ìjà kúrò ìjà o kí bá mi kọ́ bá ire ìjà rẹ̀ mi. ayé kí mẹ́rò sínú kí mẹ́rò lọ́kànnà kí má ṣe dá kí múlẹ̀ kéjì rẹ̀ o kọ́ bá mi. mo mẹ́rin pàdé mo bẹ̀rẹ̀ fojì àjẹká yìí jẹ́ ọba Èkìtì ń jàre. adábẹ́ mọ̀kùnrin o adábẹ́ mọ̀kùnrin o ṣe. ṣe ọkùnrin pẹ́pẹ́pẹ́ bọ́ ní ọ̀gbẹ́ jẹ́ adábẹ́ mọ̀kùnrin tèmi. àjẹká yé déjì àkúrẹ́ jẹ́rẹ́ o ògògà lọ́nà kẹ́rẹ́. iṣẹ́ oko ọmọ ìjàrẹ́ bẹ̀rẹ̀ o olùjàrẹ́ ọba rẹ̀ níṣẹ́. ayé ọmọ ẹlẹ́wẹ̀ òbí kọ́ wọ́n rájú fún ìjàrẹ́ o èrò ìjàrẹ́ mi ṣeun. mo rántí olólùfẹ́ mi náà gàmọ́ ẹlọ́dún olóye tèmi ò fún bàbá ní bàbá ìṣe. ìṣeré ọgbà ìmọ̀ràn pẹ́ bá ti yọ mẹ́fà tẹ́ mọ̀ wọ́n dúdé láti àmọ́ o. ìṣeré ọwọ́ àjàre Èkìtì kí bá mi kọ́ bá ire. ojúmọ́ ọmọ ẹ̀ là mọ́yé ojú ti mọ́ ẹ̀ là mọ́yé. akẹ́kọ̀ọ́ ojúmọ́ ọmọ ẹ̀ là mọ́yé. mo dìbò kọ́mọ ìyá mo lọ gòdò kò méjì dìbò yàwó tẹ o. ọ̀nìyàn ká dìbò yẹn jọ múrin kẹsẹ̀ bá fúnra. torí mọ bọ́bọ̀ tí wí mọ dẹ̀tí mèrò kan ro. èrò kan yé mọ́nàmọ́nà bẹ́ẹ̀ mèrò méjì rà mí. kí bá kó àjọ fúgbó lé o ṣeun. olówó joyè méjì pọ̀. máa yẹ́gún lọ́nà tó. akọ àjọ náà gbólé jẹ́ òṣùn bàbá mọ́. ọdún mọ́ra náà ọkọ̀ àgbọ̀bí èdè ọkọ̀ èjì wọnú èjì ṣífọ́kọ̀ àjọ mi pẹ̀lú òkò lọ́la nẹ máníyìn dẹrẹ́tọ̀ ló wà lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ta ló ń ṣan ọjọ́. ojú ti mọ̀ ìlà mọ́yé ojú mọ̀ ìlà mọ́yé. akẹ́kọ̀ọ́ olùmọ̀ ìlà mọ́yé. ìlà kan tó wọlé mi lẹ́yìn máa ń ṣe kọ́kọ́ mi rè lọ. ọ̀rọ̀ ní ìjàre pẹ̀lẹ́ òwe kí náà ṣe. torí mo gbọ́ nǹkan ìwí lóde. mo ṣe bọ́ ni mẹ́tẹ̀ kọ́ mo ṣe bọ́ ni mí fi hàn. ìmọ̀ mẹ́tẹ̀ sí mi lọ́mọ ya ṣe rọ́nà. kọ́nífẹ̀ náà ní ìsọ̀lẹ̀ ẹ̀kọ́ ló jámọ́ra mẹ́. ìran lọ́tà ìwí kásẹ̀. ọkàn ọlọ́rọ̀ gbé jáde nínú rẹ́kọ̀dù ni. ẹ̀dùn èmi ológun ológun tó mú bọ̀rọ̀. ẹni inú ṣe mí.
ìyá aláwẹ̀ kẹ́dẹ̀ wẹ́ra rẹ̀ kọ́ bá jáde lómi. Ọ̀dì lóde ní Jerusalem. Ọkọ̀ lókun inú mẹ́ka náà wọ́ jẹyọ. Alájà ọ̀sẹ̀ balajà jẹ́. Alájà ọ̀sẹ̀ balajà jẹ́. Alájà rẹ̀ kò mú. Alájà tọ̀. Alájà yìí ni ókùnà. Ebi ra gbọ́dọ̀ mọ́ lóhùn o. Torí wà rọ́jú rẹ́jẹ̀ náà pa mí jẹ. Ẹ̀jẹ̀ mi kóró yẹ òkò mọ́. Wọ́n sọ ọkùnrin gẹ̀gẹ̀lẹ̀. Wà gbólóbi sábẹ́ sáré rí. Wà rọ́jú mú yẹ sùnmọ̀ ṣe mí léṣe o. Alájà tọ̀. Àkólókùn ire mẹ́ka jẹ́rọ owó jẹyọ. Ó ṣe wọ̀. Alájà tẹ̀yìn tọ̀. Kọ̀bá wíwá wé mi náà nípẹ̀lẹ̀ òkú mọ́lẹ̀. Wà rọ́jú mú yẹ sùnmọ̀ ṣe mí léṣe o. Eléyìí rírun, àrẹ̀bọ́dà lè níjà lọ́ra. Àrẹ̀bọ́dà lè níjà lọ́ra o. Wà rọ́jú mú yẹ sùnmọ̀ pa mí jẹ o. Bele kalo, ayo. Olóògbé yọ bele kare, ayo. Èmi ni mo lórí ṣe ní gírí mi kọ́, ayo. Ayo odòbele odòbele odòbele, odòbele odòbele jàre, ayo. Olórí burúkú alájà kàkí mọ́ni ní koro, ayo. Ọ̀rọ̀ mi mọ̀ ẹ́ jàre, ayo. Ìkìkì bá kiri ìkì jókòó tún bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní. Níbẹ̀ ni náà máa mú yá kó ọ́. Òkú ìbàràmù àwájọ yọ ká yọ ọ̀kúnlẹ̀ síbàwẹ̀. Ẹyẹ kékeré ọlọ́rọ̀ akákùn kèrè ọ̀jà ìjàpá ìṣòro lókùtò. Ìhàn lọ bá ní èdè kèmí lẹ́kùn ọmọ ogun yẹn mẹ́. Olóbè lè yọ abèlè kálá o. Olóbè lè yọ abèlè kálá o. Olúdùnmí jàre múlùdá ọlọ́rọ̀ ajájàre. Olóbè lè yọ abèlè kálá. Máìsẹ̀ gbámọ̀ lámọ̀ mọ̀ olúmọ̀ bámọ̀ lọ́dọ̀ gba àkọ́rọ́badé jẹ́ ẹ̀lẹ́mọ́ kẹrin tó pa méjì àjẹ́ náà àjálùmọ́gùn náà lè gbòòrò ọba mọ̀ṣẹ́ òní bá ti ṣe òlọ́ni jẹ́ ayé gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ́ ayé gbọ́ ló fún yẹmi jèrè lórí oṣẹ́ ọ̀húnrọ̀ máa dénú lé máa ròyìn o oṣẹ́ òní bá ti ṣe òlọ́ni jẹ́ ayé gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ́ ayé gbọ́ lórí yẹmi jèrè lórí oṣẹ́ ọ̀húnrọ̀ máa dénú lé máa ròyìn o. Mo máa ròyìn pẹ̀lú àyágbọ́ máa ròyìn yẹ̀rọ àyágbọ́ àlọ́ni. Òkè tí mi gbọ́mọ̀ lé ní oyéyé o.
ojú mi rí ládó máa wí yẹ̀rọ máa wí. Òṣè òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ lógún yẹ̀mí jèrè lórí òṣè ọ̀rọ̀ máa dénú lé máa ròyìn o. Òṣè òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ lógún yẹ̀mí jèrè lórí òṣè ọ̀rọ̀ máa dénú lé máa ròyìn o. Ejàre àgbààgbà ìlera ebá ṣètò ìlera òkè gúnrégé ni olórí yorí kan mi gúnrégé o olórí yorí kan mi gúnrégé o wí tèmi àti wí tẹ̀rẹ̀ sílẹ̀ náà ké tó lọ mi wí tèmi ké wí tẹ̀rẹ̀ sílẹ̀ náà kẹsẹ̀ àlọ́ ni màwé o ayágbó o àwọ̀ charity furniture mi pẹ̀lẹ́ òní àlejò lówó mọ́tò ọ̀kàrẹ̀ bàbá olúlọ́lá bàbá àgbàlagbà ọ̀kàrẹ̀ náà bàbá wà náà ọ̀dẹ̀ ìjọsí ajé alájà lími block maker nínú àtò ìwé ìṣọ́ọ̀lù lólùbẹ̀ ló kọ́ mọ́ àwọn alẹ́ tó àwọn alẹ́ tó Adébáyọ̀ managing director mi Henry Jones telephone expert mi pẹ̀lẹ́ o bàbá ni bàbá ṣe bàbá Yẹ́misí bàbá Adédoyin bàbá Adéyínká pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ́ mọ́ òrọ̀nà ládọ́ ìwé iṣẹ́ lùlù mẹ́mi mọ́ bọ́ ẹ lọ ni èlùkọ́ bíbó lóde rẹ̀ àwòṣe òní bá ti ṣe òlọ́ni jẹ ìyá ayé ẹ̀gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ ìyá ayé ẹ̀gbọ́ elémùrèjèrè lórí òṣè ọ̀rọ̀ máa bínú lé máa ròyìn o. Òṣè òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ òní bá ti ṣe òlọ́ni jẹ ayé ẹ̀gbọ́ elémùrèjèrè lórí òṣè ọ̀rọ̀ máa bínú lé máa ròyìn o. Mọ̀rọ̀ ti tẹ̀tẹ̀ rẹ̀ mi tẹ̀rẹ̀ rẹ̀ òyìnbó ìfẹ́ mi lò ẹ̀ka rẹ̀ lọ́mọ wà náà kọ́ ti jayé o anáwó bẹ̀rẹ̀ dànù òkun akúrú yẹjọ́ tẹ́ rẹ̀ awọ àtọ́ni mi ò la wà alias tòkútàdówó wàhálà ká ṣàlùlùlù ẹ̀mí o ṣeun kọ́bá ṣe nípẹ̀ṣẹ̀kẹ́ àtẹ̀tẹ̀kẹ́ adé o àjẹpẹ́ yẹ pẹ̀lú ogun mọ́bọ́mọ́ àtọ́ni la wà ẹ̀jà rọrùn Ondo State o ọmọ èkìtì kéde o ẹ̀já àtúnṣe rálẹ̀ tètò bá ṣe àlọ́lẹ̀ ọmọ èkìtì ìjà àtúnṣe rà o. ayé ṣeun ìṣeré ó ṣe lóògùn ṣẹ́ ọ̀nẹ́ bá tètò ṣẹ́ lóyún rọ̀gùn náà ó ti borí òjòjò kéjòjì láyé ọmọ èkìtì jáde jẹ́ra o. ayé ẹ á lè mọ̀ ló jẹ́ra alárìsọ ló bẹ́ o. ẹ á lè lèrè ló jẹ́ra alárìsọ làgàtà. ìjọba jáde ní ìmọ̀ mi ló tọgbọ́n mi ló jọkan. ìjàre ìmọ̀ sí adébíyẹ o lárí bẹ̀rù. ìjà tó jẹ́ra àbẹ̀rẹ̀ fọ́kẹ́fọ́ tó. Àwọn oníyì dáadáa mi pẹ̀lẹ́ o ọkọ mo ní sọlá mi bàbá Túndé mi pẹ̀lẹ́ bàbá Yẹmí bàbá Ké bàbá Bùsọ́lá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kàn nílé ni. ọmọ akáre jòkó lẹ́rù lé o kẹrù kúrúdú kó ṣeun ọmọ ilé mi gèdè mi kẹ́yìn mi láti yẹ́lì náà mẹ́tẹ̀sí yẹun mi. ọmọ ilé mi gèdè abádìyẹ fífún jẹ́lẹ̀ké ọba mi kẹ́ ọ̀rẹ́ rẹ pẹ̀lẹ́ ọ̀la wù mí ni. ọmọ akékùn òyìnbó insurance manager mi pẹ̀lẹ́ o tax insurance adó lọmọ wa ọkọ tẹ jayé o ọláwùmí ọyọkọtọ yọwọ olómi ọba bójú o wọn kọ ọlọ́run mi lọ́nà náà máa wẹ mìíràn ilé mi mọ̀wé yín ojúlé rán níjẹ yóò kọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́rù gèdè oko ìdúrà kọ́ wà yé mo kọ́ mọ́ kọ́ bá mi ká lóko fi náà lọ́rọ̀ jẹrẹ òyìnbó lígi èlú gbàgbà o nígbà kan tó tọ́ mi bẹ̀rẹ̀ òkan nire ni èjì wọnú èjì bẹ̀rẹ̀ àlejò
Èkìtì jájú sẹ́ra o. Ayé. Ìṣeré kàmúra tún jẹjẹ òkun mọ́ ni. Ọmọ Èkìtì jájú sẹ́ra o. Ayé. Ẹ á lè mọ̀ ló sẹ́ra láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Ẹ á lè lèrè ló sẹ́ra láti sálàkàtà. Ìjọba ló ní mímọ́ nínú ṣọ̀kan òmìnirò ṣọ̀kan. Ìjà lẹ́yìn mú sí ajébíire ò láre bẹ̀rù. Ìjà tó sẹ́ra kàmìlì kan ti pọ̀ tó. Ṣèdúkọ̀ bí bóró dẹ̀ ọkọ̀ mọ́. Madam Victoria mi ọ̀kíní ayédèjánú lé madam mi ògùn mu ni. Ọba mi kí mo gbé lọ́lọ́ o, ọ̀yà rẹ̀ gbẹ́sọ̀ lọ́wọ́. Ọba mi kí mo gbé lọ́lọ́ mi pẹ̀lẹ́. Ọ̀yà rẹ̀ gbẹ́jọ́ lọ mi, ayédèkìtì ni, àjẹpẹ́ ayé. Bàbá mi Débìdì mi ọ̀kíní, kulé dàṣọ́ nínú olólùfẹ́ mi wọ́n bọ́ lọ. Ẹ̀ẹ́dẹ̀dúkọ̀ àbúrò olùfẹ́ ló kọ́ mọ́ ni. Ẹ̀wọ̀n dúkọ̀ àbúrò olùfẹ́ rẹ̀ o. Ẹ̀wọ̀n dúkọ̀ àbúrò olùfẹ́ rẹ̀ o. Bọ̀rọ̀ sí ẹgbẹ́ elémùrè fan club kẹ́ládùn Èkìtì yẹ̀rẹ̀ òun ṣeun. Ọmọ Èkìtì jáde sẹ́ra o. Ayé. Ayé yẹ ìṣọ̀lẹ̀. Ọmọ Èkìtì jáde sẹ́ra o. Ayé. Ẹ á lè mọ̀ ló sẹ́ra láti dùnú ẹ̀ wò. Ẹ á fi lèrè ó sẹ́ra láti sálàkàtà. Ìjọba jáde lè mọ̀ nínú ṣọ̀kan òmìnirò ṣọ̀kan. Ìjà lẹ́yìn mú ní adébíire ò láre bẹ̀rù. Ìjà tó sẹ́ra kàmìlì kan ti pọ̀ tó. Fọ́nrán tí rántí yóò fólì mi hàn nílé ní bàbá Ṣẹ́gun bàbá yọ̀. Ọkọ̀ dúdú o, ọkọ̀ púpọ̀ o, kọ́ bá mi kàbúrò rẹ̀ o, aláàjì. Ọmọ Ìjẹ̀bú gbó máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ o, ọmọ láǹfì. Ìjẹ̀bú gbó àwọn èmi yàtọ̀ á lọ o. Òyìnbó ní ẹ̀kọ́dù rẹ̀ o kọ́ wọn. Ìdí rẹ̀ ní bàbá wà náà kọ́ ti ju jáde o. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Kí àyíṣe lóko kì í dòru ọ̀gànjọ́ wọlé o. Ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Poli ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Ìyá ìdè lóko kìí dòru ọ̀gànjọ́ wọlé o. Ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó. Kété Ìjẹ̀bú ni mo kí láríyá àtúbọ̀ kan. Nínú iná ná Ìjẹ̀bú pẹ̀lú wọn jẹ́ kan. Gbẹ́dùn àmì o, ó ṣeré o. Nínú iná ná pẹ̀lú Ìjẹ̀bú wọn jẹ́ kan. Bàbá kò ní kẹ́nẹ́. Wà á kí Kòròdú bẹ̀rẹ̀ náà o. Wà á dé Ṣàgámù. Kọ́ọ̀sì Ìjẹ̀bú òde ni àfi Ìjẹ̀bú gbó. Ẹ̀wẹ̀ tó mọ́lẹ̀ rẹ̀ ò ṣe wọn lẹ. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Òkú mọ́ mi, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Kí àìṣe lóko kì í dòru ọ̀gbọ̀njọ́ wọlé o. Ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó ké. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Njàre ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Kí àìṣe lóko tẹ̀mí dòru ọ̀gbọ̀njọ́ wọlé o. Ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó. Ara tuntun ni mo dé tí gbẹdẹ́rọ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rù mi ni. Ẹ̀rù tó fẹ́ méjọ àjà ajálùmọ̀gùn náà lè gbọ́rọ̀ bá o. Ẹ̀rù mi kéré ẹ̀rù mi, ẹ̀rù mi, ẹ̀rù mi, ẹ̀rù mi. Ẹ̀rù mi jẹ́rìí o ẹ̀rù mi. Ẹ̀rù mọ̀mọ́ gbọ́ sọ mí lẹ́sẹ̀ bí ọ ní sọ̀gbẹ́ o. Ẹ̀rù mi. Ẹ̀rù ló máa bọ́ sọ mí lẹ́sẹ̀ bí ọ ní sọ̀gbẹ́ o.
wòrò fó ẹ̀ aláàgbá nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ o odò gbàmúrẹ́ ó kò palẹ̀ ọ̀rọ̀ méjì náà o ikọ̀ wí nírà olé àdókẹ́lẹ́ òun ti dá kéésì elémùrẹ́ bá kúrọ̀ ẹ̀ ládó adéyé ni màá mẹ́fẹ́ sí màtàdé kóògùn ni ìmọ̀gbòrògbò kí n bá mi gbélé múrẹ́ ga o adélùmí pírẹsidẹ̀ntì ẹgbẹ́ níjàre pẹ̀lú adélùmí gbogbo mú ni mọ̀rọ̀ tí ò régìlì káre o akọ́pọ̀ mi o ó ṣe wọn ní ó jésù mi gbẹ̀lẹ̀ o ó jésù òyìnbó ọlọ́pẹ́ distributọ̀ mi gbẹ̀lẹ̀ o ó jésù ajásọ ayé gbẹ̀lẹ̀ o kún bàbá ọmọ náà ẹrùn mi pẹ̀lẹ́ o ẹrùn mi ẹrùn mi ẹrùn mi ẹrùn mi o ẹrùn mi ẹrùn mọ̀mọ́ bọ́ sọ mí lẹ́sẹ̀ bí ọ ní sọ̀tọ̀ bá tó ẹrùn mi. Ìmọ̀jáde ẹ̀rọ mọ̀mọ́ bọ́ mi lẹ́sẹ̀ bí wọ́n ní sọ̀rọ̀ abiyamọ mo kú lójú ọmọ o ọmọ ẹ̀dùn ẹ̀bọ́ lọ́ẹ̀dùn ọmọ ẹ̀kọ́ náà ẹ̀dẹ̀ wú lójú ọ ẹ̀kọ́ náà ẹ̀dẹ̀ bọ́ lójú ẹ̀fẹ̀ yẹ̀rẹ̀ èrò ikú lójú orí ni wọ́n gbọ́ mọ̀ ní gbówó dàgbà dúró sí ìdá o mọ̀jọ̀ rọ́dún olólùfẹ́ mi kó bá bọ́ mọ́ sọ́ni adé kìnkàn ní adé ọmọ mi nàpá kẹrẹ òkú ọ̀nà ohun tó wà ń gbé mi yàtọ̀ àlòkùn bá bọ́ mọ́ òyìnbó líkìtà tó mú yé bó ṣe kábùjà rẹ̀ wo pé yọ lígédé gbé ní kùṣekù ó ṣe yé náà ní màá ṣàṣe wọ́n wí kọ́ mú mi líbe yìí o má gbà bẹ́ẹ̀ yọ o ọ̀dọ̀ lẹ́yọ̀ bẹ́ẹ̀ yóò jẹ́rẹ̀ o mọ̀ gbà bẹ́ẹ̀ yọra bẹ́ẹ̀. abiyamọ 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 jàre abiyamọ òkú kẹ́ ọmọ o kọ́ ọlọ́run dá mọ̀ sí ké abiyamọ abiyamọ abiyamọ. Ìjàre abiyamọ abiyamọ òkú kẹ́ ọmọ o kọ́ ọlọ́run dá mọ̀ sí ké abiyamọ. Inú kan pa mí máa yé mo fún un. Olódùmarè pọ̀ mú fẹ́mi mọ̀mọ́ gbá lọ́mẹ́ o. Ọ̀nẹ́ bá ti jù kó mọ lílò ní àṣùṣí ló lọ́la bá jàun kì mú wí. Kébi hàn lọ sẹ́ni náà á lè adi asakakaka lè kókókó. Mi kúkú méjì ibẹ̀ hàn ní gbọ̀rọ̀. Mi mojú ibẹ̀ náà mi mú ríran. Akáyé ni ẹ̀mọ̀ yàgò mi o. Nǹkan bá rẹ̀ lẹ́nu níyọ̀ mẹ́rùn wí kọ́ bá jẹun yóò sí. Nǹkan bá wẹ̀ lẹ́nu níyọ̀ mẹ́rùn rẹ̀ sọ kọ́ bá ti jẹ yóò sí. Iyọ̀ nìkan gbé sókè nínú kan gbé gẹ̀ẹ́sẹ̀ kéèdù pàpà ìlú. Àdọ̀gà mi o. Àwọn òjòròjòrò dógògòlò tó. Ọmọ òjòròjòrò dógbẹ̀rìndínlógún Èkó. Adára fẹ́ láti lẹ́ ọkàn mọ́. Àjẹkọ̀ yìí pẹ̀lú àkọ́gà. Máa jẹun ọmọ jàre o máa jẹun ọmọ. Máa jẹun ọmọ kéè máa jẹun ọmọ. Títí dọjọ́ alẹ́ mi máa jẹun ọmọ. Máa jẹun ọmọ. Ó yeyeye máa jẹun ọmọ. Àjẹyẹ ni wọ́n máa mú yé ìdíje mi máa jàjẹ́ kú o. Máa jẹun ọmọ, máa jẹun ọmọ, títí dọjọ́ alẹ́ máa mẹ́ta, máa jẹun ọmọ. Ẹ máa gba lọ́múlọ́rí o, kéétù jẹ́ ògógó, bàbá rí bí mú bọ̀ rí jẹ́ máa.
ẹ̀yà rọ̀mùrọ̀ kó tún yóò gbogbo kọ́ bá rí bí mú bọ́ nínú ìdí máa lọ. aládàáde ìgbàlà mọ́ wàhálà ń dé o ayí kẹ̀kẹ́ tọ́pẹ́ káyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkú tọ́pẹ́ mi. edugba kolu yìí lẹ́yìn òkú tọ́pẹ́ mi. mọ̀rọ́ tí ìṣèfà alájà mi àìkí aláyérọ̀gùn ọmọ olúrọ̀ àbùdí wíwí. ẹ̀ẹ́dẹ̀dúgbò bíbo ròdèrè o alájà mi aláyérọ̀gùn ni. ọmọ ọlọ́rẹ̀ àbùdí wíwí o. ọmọ alábẹ̀dá parata ọ̀nà làṣà. ẹ̀ẹ́dúgbò bíbo ròdèrè o. ẹ̀ẹ́dúgbò bíbo ròdèrè o kọ́mọ. òwò alákòbọ̀ yìí ó yẹ ẹ̀dá kó bàrẹ́. ọkọ̀ dídú ọkọ̀ pupa pẹ̀lẹ́pẹ̀lẹ́ o máa ní jí dàrẹ́ tọ̀ mi. òyìnbó bíbá fò. èmọ̀lúwà bíbo ròdèrè o. gbogbo alájà mi má jà má bínú ó wá bẹ́ẹ̀ ní. Manigi dara sọ mi pẹ̀lẹ́ o, àjẹgbẹ́ ayé pẹ̀lẹ́ o, enterprises yan nire ni. Abiyamọ, 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 abiyamọ jàre o, abiyamọ. Òkú kẹ́ ọmọ o, kọlọ́run dámọ̀ síge, abiyamọ. Abiyamọ, abiyamọ. Ìjàre abiyamọ, abiyamọ. Òkú kẹ́ ọmọ o, kọlọ́run dámọ̀ síge, abiyamọ. Ẹsẹ̀ sọ̀la mú agbe. Ire mi mo dire ìbílẹ̀ rẹ̀ o. Ẹsẹ̀ sọ̀la mú agbe. Dàmẹ́fẹ̀ tó agbèrè mẹ́. Olúbẹ̀rẹ̀ kóńwé ìdéje o. Àìkí mi charity mi pẹ̀ alájà mi ó ṣeun. Mo rántí ijó alájà mi kìí ṣe wúye rẹ̀. Elémùrè òkú yẹ mi mo ṣe bẹbẹ líjẹ mi náà jẹgbẹ́ ayé ni. Alájà mi ò charity ìdòwò ẹlẹ́dẹ̀ o. Mo wí mọ́ bá lóye mo pọ̀ lórúkọ ẹ̀yẹ alájà ló ń ṣeun. Kàrú mojú kì wọ́n tó lè lọ́dọ̀ okun bàbá. Mọ̀jà máa bínú wá bẹ́ẹ̀ ni alájà mi ó ṣeun. Ọ̀nà sí wa mo fi mi yọ̀ ní àlọ́ dédé. Ọmọ olúgbà sámọ́jú gbé ìyá rẹ̀ mi. Iṣẹ́ òjò ọmọ olígbò ìyá rẹ̀ òkun bàbá ọmọ dákúndà bọ̀.